alẹ́ káàbọ̀ là kéré olùbọ́ rere ní tójọ́ mẹ́ta alẹ́ ẹ̀kú ọjọ́ mẹ́ta yín tí wà báwo nìyẹn pàápàá ẹ̀yin tó mọ̀ yá wa nínú ẹ̀sìn Islam ṣó ń lọ ọlọ́run àánú àti bẹ̀rẹ̀ láyọ̀ a máa parí láyọ̀ àti àlàáfíà ẹ káàbọ̀ sórí ètò yìí ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Òrèǹté àti bàbá àlùbáríkà awẹ́bídàánù ní ìlú Ìgbòdú lẹ́yìn lórí ètò kí la fẹ́ gbéyẹ̀wò wà nǹkan fìdílé nǹkan bàbá àlùbáríkà wọn ti wà ní ìkàlẹ̀ bàbá akóǹgbẹ. òǹgbẹ ń lọ nìyẹn. ẹ̀mí ò rẹ́rìn oṣù. ọlọ́run abẹ̀rẹ̀ lọ́dún tó ń bọ̀ wá wọ́n jọ bá wa lálẹ́ kí a mọ̀ wọ́n jọ bá wa lálẹ́ kí a mọ̀ ọlọ́run já gbàgbà já rẹ̀ ẹ̀wọ̀ ọlọ́run mọ̀ sí wa lẹ́mi tí ò ní dóṣù kẹ́tì dóṣù mẹ́fà dákun lé ikú lórí wa láìsàn lórí wa dídààmú lórí wa aláàánú ta ìrírí ọlọ́run gbé dìde sí wa aláhùnláwàlá kú wa ká láàyè àlè ní àṣẹ. bàbá lè ní ọ̀rọ̀ tóró ti dọmọ yín ẹni tí àyàn bá ti bá sọ̀rọ̀ bó bá ti lè gbọ́ ó ti dọmọ yín náà ni ẹ̀kọ́ tébù ni ọmọ lálọ́ mí sàṣù kí n sọ sàṣù kẹ́lẹ́ mọ́ wọ́n ti rántí ọmọ. ṣe mọ̀ pé ẹ̀yin lẹ kì í lọ nígbà tó ti wàhálà tó ti kó rẹ̀ sílẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí ẹ ṣàdúrà fún ẹni ó máa jáde ó ti wá jáde báyìí ẹ lẹ ti kìlọ̀ fún pé èwo ní ti wàhálà kó yọ wàhálà káwọn káwọn èèyàn má pè ní wàhálà mọ́ kó máa pè ní ìdùnnú àdúgbò kó yẹ pé dààmú àdúgbò mọ́ òun náà ti wà wà tó gbọ́ tọ́lọ́run tàdúrà àti gbogbo ẹ̀ ọlọ́run tó gbọ́ ní ìtòkò rẹ̀ sí ó ti bọ́ báyìí ó dẹ̀ ní kọ́ máa pè òun wàhálà mọ́ kọ́ máa pè òun ní owó ní kọ́ máa pè òun ò fẹ́ wàhálà òun ti di àtúnbí òun ti kúrò òun ti jọmọ gidi ó tún wà lọ́wọ́ nǹkan tẹ́ ẹ̀ ń bá sọ ó dà pé ó ti ń gbọ́ ó dẹ̀ ti gbọ́ ìjọba àlùbáríkà ṣùgbọ́n ó tún wá sọ pé ó sọ fún Alhaji Pasuma pé kí Alhaji kó jọ ọkọ mọ òun lọ sí Mẹ́kà o kóun lọ gbàdúrà o ó ti fẹ́ di àtúnbí o nǹkan táwọn wá fẹ́ bèèrè ń pé wọ́n bá wá mú lọ Mẹ́kà náà ṣé àti wọn mú lọ Mẹ́kà ṣé kò ń ṣe pé ẹ̀yin wọ́n lè mú lọ Mẹ́kà ṣé èkó tiẹ̀ wá kí n ṣe pé ó kàn ń ti àwọn èèyàn ni ajé ẹ̀ máa padà sí di nǹkan tó gbélé a tún padà sí di gbogbo nǹkan tó tún ṣe. lọ́dà kò má jẹ́ orí bẹ́ẹ̀ mọ́ o lọ́dà má jẹ́ orí bẹ́ẹ̀ mọ́ ṣe rí kò sí tọ́lọ́hún lè ṣe àkọ́kọ́ náà mo ṣe ní kó kọrin ìsìlámù kó ṣe kọrin ìsìlámù tó bá kó ṣe kọrin kan tó jọmọ́ ìsìlámù ó sì máa kẹrùn ṣe rí gbogbo èṣù tó ń fà yẹn ó ní ọ̀bára wẹ̀ mú kì í ṣe páyé ń ṣe pọ́tébù ṣùgbọ́n àdúrà tèmi ń ṣe fún kò sọ nìkan ló ń fẹ́ kí téèyàn ó bàjẹ́ ni torí mo ti rí nǹkan tó ti bàjẹ́ tí ò látòṣe mọ́ èèyàn dẹ̀ lè ṣinú bí ó dàbí pé bíbínú ṣe rí Yèyé Oge ó dàbí kí fáànù mọ́tò má ṣiṣẹ́ mọ́ to get fáànù kan wà wájú ọkọ̀ òun ló máa ń yí òun ló máa ń jẹ́ kí radiator kú tí ó bá ti wá ṣiṣẹ́ mọ́ gbogbo sísítẹ́ẹ̀mù ọkọ̀ máa ṣéèjì àwa gbóná ó lè jó jasket ó lè lock engine ó lè ṣe gbogbo nǹkan lára mọ́tò òun ni pé tí ayé èèyàn bá ti ń gbóná jù kò sí tí ó lè ṣẹlẹ̀ sí téèyàn bá ti ń fa nǹkan tí ń jẹ́ kó mi ara rẹ̀ gbóná fáànù ara rẹ̀ dàṣẹ́lẹ̀ nìyẹn téèyàn bá ti ń fa nǹkan tó pọ̀ jù fáànù jasket máa jó ẹ́ńjìnì lè lọ́ọ̀kì mọ́tò ní lọ́ọ̀bì kankan ni àánú Ọlọ́run ni kí ni oní mo wí àánú Ọlọ́run ni àánú Ọlọ́run lèèyàn bẹ lọ́hùn fún ìdùnnú Ọlọ́run lèèyàn máa ń bẹ lọ́hùn fún sórí Yèyé Oge sórí pọ́tébù Ọlọ́run lè yí padà bẹ́yẹn kò sí kòró nímọ̀ràn ni wọ́n ṣe kọ́kọ́ má pèrè ní wàhálà mọ́ bó ṣe lé owó yẹn ayọ̀
ìdùnnú ni kọ́ máa pé rẹ̀ kọ́ máa pé ọba ní owó àmọ́ owó tó wọ́n ná owó ni ìdùnnú orúkọ tó dáa ni kó máa pé rẹ̀ ká ìdùnnú ni kọ́ máa pé rẹ̀ tọ́ba kó pè yẹn bá number 1 number 2 ọlọ́run lè yí padà ṣe mọ̀ pé nínú báíbù gan ọmọ onínàkúnà nígbà tó lọ tó padà dé tó tọrọ dáríjì bàbá ẹ̀ tẹ́wọ́ gbà á ẹ jẹ́ kí gbogbo wa tẹ́wọ́ gbà Pọ́tíbù bí ọlọ́run sọ̀dọ̀ ọmọ ìdùnnú àwọn èèyàn gan pè mí pé bàbá ẹni Pọ́tíbù oníṣẹ́ wọn ẹ̀sìn ní oníṣẹ́ wọn pẹ̀lú bó ṣe ṣe ìmúlọ́lọ́run níjó yóò pa àánú ọlọ́run tẹ́lẹ̀dì ń bẹ́ẹ̀ ọlọ́run tẹ́lẹ̀dì ń bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ tẹ́lẹ̀dì níbẹ̀ ńgbà òde gan tó dọ̀hún wọn kò sún bẹ́ẹ̀ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run ni àwa kọ́ ọlọ́run ni bímọ làwa náà fẹ́ kó bàjẹ́ fọmọ wa ni mo wá ṣẹ̀fẹ́ṣẹ́ nínú àdúrà tèmi àsárà rẹ ọlọ́run yìí yóò gé sára rẹ ọlọ́run yìí yóò gé kí Pọ́tíbù lè wá sọ pé wọn a máa pò náà lọ́mọ ìdùnnú ọlọ́run látijọ́ mo ti ń sọ fún un tọ́lọ́dẹ ni kó rí bẹ́ẹ̀ inú mi tó dùn sí yẹn ọlọ́run kọ́ wa máa kírun kọ́ máa pè rẹ̀ lọ́ máa yọ̀ kọ́ máa pè rẹ̀ torí ọmọ tó wọ́ sùn ní mi ò rí ẹ̀ tọ́mọ bá àti kọrí òyì sí àti bímọ òyì sí àti tọ́mọ òyì sí ló jẹ́ kí ni ọmọ gbàdúrà fọmọ alábíàmọ làwà wá sí wàhálà ọmọ adẹ ń jèrè ọmọ adẹ bímọ adẹ ń ráàánú ọmọ gbà torí pé kí ni ẹni ó bímọ tó lé lógún tí ó dẹ rí bá jẹ òbí dìde rìn sínú wọn wà ní rọmọ ẹnìkan tí ń sorí tó fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ gbé kínú rí ó dùn sí i wàá fẹ́ kọ́ ọmọ tiẹ̀ náà dá ní adìẹ yẹ́yin púpọ̀ ọmọ bàmọ́ kò sí bá di ó ṣe yí ẹyin tó yóò lè balẹ̀ nǹkan ẹ ọlọ́run dákun torí ọlọ́run àwáṣọ àwọn ọmọ afẹ́ tí mo ní rẹpẹtẹ tọ́jú lóríire ọmọ tọ́jọ́ máa dùnnú tọ́jọ́ máa gbéga ahọ́n wa yá àṣẹ ti wọ̀ àṣẹ ọ̀rọ̀ ti wọ̀ àṣẹ ọ̀rọ̀ ti wọ̀ àṣẹ òun ti wọ̀ tá a bá wí bẹ́ẹ̀ láàárọ̀ yóò rí bẹ́ẹ̀ lọ́sàn-án abẹ gómìnà Abẹ́òkúta náà jọ ṣe wọn náà dẹ̀ gbọ́ àwọn baálẹ̀ tẹ tó ń fún lówó mo rí yẹn wọ́n sọ fún mi ẹ ṣé o ó ti dàpọ̀ náà nù ó ti dàpọ̀ mọ́ ọmọ gómìnà kọ́mọ bá gómìnà kọrin káàkiri kọ́mọ ijó tó bá ti àkókò ìrun kó lọ kírun Pọ́tíbù ti dàpọ̀ mọ́ ọmọ gómìnà. wọ́n ti dàpọ̀ mọ́ wọn tọ́. ò dáfẹ́ náà ni àná àwọn àbúrò yìí náà ni àbẹ́gbọ̀n yín lápè bọ́lá níbi sí àṣàbìsí ní ọmọ wa náà ni ó ti dàpọ̀ mọ́ ọmọ gómìnà ọmọ àlùbáríkà Pọ́tíbù ó ti dàpọ̀ mọ́ ọmọ gómìnà ìpínlẹ̀ Ògùn o dàpọ̀ ṣé o ó ti dàpọ̀ náà nù o ó ti dàpọ̀ nǹkan yà dàpọ̀ o ọba ti lọ ṣe kàpé ẹ máa bá mú lọ ẹ dákun ẹ jọ olódàkùn bá yí padà tán yányán olódàkùn bá wa yí Pọ́tíbù padà tán gbogbo ẹnikẹ́ni tí wọ́n ń láṣìṣe gbogbo ọmọ kálukú tí ní àṣìṣe ọlọ́run padà kò bá yí padà ẹwùjọ abẹ́rẹ́ fọ́nfẹ́ta abẹ́ náà fáwọn ti Ìbàdàn ọlọ́run yọ wọn ọlọ́run yọ wọn ẹwọ́ lọ́jọ́ abẹ́ náà lórí ti bàbá Ọbásanjọ́ tá abẹ́ náà lórí ti Kàrímù Àdìsá ẹwọ́ náà tá abẹ́ ọlọ́run yọ wọn ó náà báyìí ọlọ́run yọ náà ọlọ́run dákun bá wa yọ Pọ́tíbù ọlọ́run bá wa yọ Pọ́tíbù nínú wàhálà ìfàkùfà nínú wàhálà ìsọkúsọ nínú wàhálà ìrékúrè àìmọye ọmọ ológo tí ọba ti mú gbòòlò ògbó wọ́n kúkú nù ó lọ́mọdégbò ló wọ́n kúkú máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o máa kírun Pọ́tíbù jọ máa kírun mo fọlọ́ ń bẹ àwọn ará Ìbàdàn àdìbẹ́ lọ fún wọn wọ́n ti àdìbọ́ bẹ̀ wọ́n ti dárí jẹ wọ́n lọ́n amúbá àwọn tó ṣẹ̀ wọ́n dárí jẹ wọ́n náà má ṣe jábàjábá mọ́ wọ́n jẹ́ ń gbọ́ ariwo ẹjọ́ nǹkan jábàjábá rẹ lórí fóònù mọ́ o lórí tẹlifíṣàn mọ́ o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o aláwòlá alákòótá láàbìláyà ní ilẹ̀ àṣẹ. òun náà lè ti gbọ́ yẹn Pọ́tíbù ọmọ Ọlálọmí owó ní báyìí o kò
kò sí wàhálà ọmọ Ọlọ́run ní àrí wàhálà owó àlùbáríkà náà ní ká máa pè náà ni o kélé ìkódò dìdì ní inú ẹ̀ kò má padà sí ibi tó ti kúrò mọ́ kò ti jẹ̀dá tuntun báyìí kọ́ lọ́n bí òde tuntun ẹ̀yẹ́ ara ilé òun náà ni ẹ má jà fọ ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ kan sí bàbá àlùbáríkà fún gbogbo nǹkan tí ó bá ń yọ ẹ́ lẹ́nu ọkọ ló ń yọ ẹ́ lẹ́nu aya ló ń yọ ẹ́ lẹ́nu ọmọ ló ń yọ ẹ́ lẹ́nu àbí ọmọ ògbọ́ràn sí ẹ lẹ́nu tàbí àmúbọ̀ iṣẹ́ ni àmúbọ̀ nǹkan ni kan sí wọn ibikíbi tẹ bá ti ń bọ̀ ẹ̀dẹ́ kò dùgà tó lọ sí Ìjẹ̀dẹ̀ ìbọ̀dẹ̀ ní Gbódú junction ẹ ti rí Sambo tàbí kẹ́ ẹ béèrè tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ní kẹ́ ẹ pè sí 08023829492 ẹ lè pè ibikíbi tí ẹ bá wà ó síbi tí afẹ́fẹ́ àdúrà tí ò kì í fẹ́de fún ẹ̀yin tí ẹ bá ní àǹfààní tàbí oore ọ̀fẹ́ tàbọ́nà jíjìn tí ẹ lè wá ẹ pè mọ̀ pé gbogbo àplọ̀n papọ̀ ìgbàgbọ́ ẹ̀ ní òun ní gbogbo ẹ̀ ó dàbọ̀ ó dìjọ́ mẹ́jọ ire o.